gbé tuntun dé. èrò aráyé lónìí. bọ́ọ̀rù bayọ̀ lókè àgàbà ní àtúndé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 tó ẹ jẹ́ ká máa kí àwọn aráalé wípé wọ́n kó àmójúbà wa lónìí lórí kókó inú ìwé ìròyìn fún ti tòní. ẹ jẹ́ ká kí wọn ká dúpẹ́ lọ́wọ́ Elédùà tó tún dá wa sí tó tún jẹ́ kí a rí ọ̀sẹ̀ mìíràn ta tún pàdé ara wa láyọ̀ àti àlàáfíà tá a ránṣẹ́ aburú tá a lè gbọ́rọ̀ ìyàburú sáwọn èèyàn wa náà nílé. àdúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run. a kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí kókó inú ìwé ìròyìn fún ti tòní ọjọ́ ajé. èyí náà ní ọjọ́ kejìlélógún bẹ́ẹ̀ni oṣù kìíní ọdún 2024 tí a wà yìí. ó tiẹ̀ ti wá mọ́ mi lára báyìí gbogbo bí ọ̀sẹ̀ méjì sí ti kúrò lẹ́nu rẹ̀ 2023 ṣùgbọ́n àdúgbò pọ́lọ̀ ti ṣẹ́gun 2023 Ọlọ́run ti ṣẹ́gun ó ti pé 2024 wọlé. Ọlọ́run ti ṣẹ́gun 2023 báyìí a ti bọ́ sí ọdún ọ̀tun a ti bọ́ sí ọdún táwọn èèyàn máa ń pè ní new chapter lábára Ọlọ́run bá mi dúró chapter ilé ìta wà yìí gbogbo ohun tá a fẹ́ pátápátá tá a bá ti ń nawọ́ kan báyìí tá a bá ti ń nawọ́ sí yóò mọ̀ tó wà lọ́wọ́ ní agbára Ọlọ́run. orúkọ tèmi òun ni Olúwa Funmilayo Adesewo. Seun Adeoye yìí náà rèé o ọlọ́gbọ́n tí ń fi ọdún ẹ̀ lánàá ìwò tó jẹun a ní ó jẹ́ kò jẹ́ a ní kókó mu kò mú fi gba òkèlè tó ọgbẹ́ gidi àwa kúmọ̀ rèé tó ní kí wọ́n máa fi dọ́gba rẹ̀ tẹ́sí ọkùnrin ṣàkàṣíkí bí ojú ẹ̀gún abẹ́ni lórí ti ń farajì ni mo tún dé sórí ètò yìí lónìí ètò tá a pè ní kókó inú ìwé ìròyìn níkànnì alárágbà yìí dáyé náà ni o ìkànnì tẹ́ ti máa ń gbádùn dáadáa lórí ẹ̀rọ ayélujára káàkiri lórí Facebook àwa ń bẹ̀ lórí Twitter àwa ń bẹ̀ lórí TikTok àwa ń bẹ̀ lórí YouTube gbogbo ẹ̀ pátápátá ìtẹ́ ìbò ò tí ì ṣe nìkan là àti ìwà o ẹ jẹ́ kí oyè yín dáadáa báwọn Seun Adeoye náà ni o èmi àti Funmilayo Adesewo ẹ ti rí bóun ló ṣẹ̀wá lọ́wọ́ lórí ètò lónìí òun kàn fẹ́ gree for anybody bó tiẹ̀ ṣe pé àwọn ọlọ́pàá ti ní àwọn lo slang no gree for anybody. ìwọ ṣáà lọ sọ bẹ́ẹ̀ lójú ọmọ ológun èmi sọ bẹ́ẹ̀ o. àmì ni kò lọ bá poli you no gree. wọ́n jẹ́ sọ èmi gree for èmi tèmi o gree for everybody tèmi ni o kí Ọlọ́run kí ó ṣe àmì wa náà ni o. ìwọ ló bẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ náà láti bẹ̀rẹ̀ ìròyìn kókó ló bẹ̀rẹ̀ fún tèmi. ìwé ìròyìn méjì òun ló bá mi wá sóde fún tòní mo ní ìwé ìròyìn Blueprint àti This Day lọ́dọ̀ ẹ̀kọ́. lọ́dọ̀ tèmi ìwé ìròyìn New Telegraph àti ìwé ìròyìn Leadership náà ni àtúnkó wá sóde lónìí o. lọ́dọ̀ mi ìwé ìròyìn This Day òun ni màá fi máa ṣíde àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ológun ni wọ́n ti dóòlà àwọn tó lùgbàdì ìjínigbé. lọ́dọ̀ tèmi inú ìwé ìròyìn New Telegraph náà ni màá ti bẹ̀rẹ̀ ìròyìn ọ̀hún fún tèmi o èyí ọjọ́ kejìlélógún oṣù kínní ọdún 2024 náà ni o ẹgbẹ́ Arewa Consultative Forum ẹgbẹ́ àwọn ẹgbẹ́ kan tí ó ṣe gbòógì ní apá àríwá orílẹ̀-èdè yìí náà ni o náà ni wọ́n ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ kan tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣí àwọn iléeṣẹ́ ìjọba kan bíi báǹkì àpapọ̀ lẹ́wà àti iléeṣẹ́ tó ń rí sí ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè yìí bí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ gbé àwọn ẹ̀ka kan tó ṣe gbòógì láwọn iléeṣẹ́ yìí pé wọ́n fẹ́ gbé lọ sí ìlú Èkó Arewa Consultative Forum ti sọ̀rọ̀ wọ́n ní ète láti dẹ́yẹ sí ìdàgbàsókè ẹkùn àríwá orílẹ̀-èdè yìí lásán ni o àwọn olóṣọ̀rọ̀ nínú ìwé ìròyìn ní Telegraph tó jáde fún tòní Arewa Consultative Forum ni wọ́n sọ̀rọ̀ wọ́n sì wá sọ̀rọ̀ wọ́n ní àwọn fẹ́ kí ìjọba àpapọ̀ pé kí wọ́n dẹ́kun ìgbésẹ̀ yìí ní wàrà sísà inú ìwé ìròyìn ní Telegraph tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé yìí láàárọ̀ òní. àwọn ẹgbẹ́ kan fi ẹ̀sùn kan ọ̀gá àgbà fún fásitì Ẹdó ìyẹn vice chancellor pé ìgbà àti àkókò rẹ̀ lórí ipò náà ó ti kọjá. bàbá pọ̀ pọ̀ wọn ò dìde mọ́. wọ́n rán létí ni. bàbá làwọn ò dìde mọ́. àjọ serap àti àwọn ọmọ Nàìjíríà míì tí wọ́n tó ogún níye o ni wọ́n ti sọ fún ilé ẹjọ́ pé kí wọ́n dá Akpabio tí ṣe
ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè yìí àti abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas pé kí wọ́n dá wọn lọ́wọ́ kọ́ o lórí bí wọ́n ṣe fẹ́ tún dèdí fún owó àbá ètò ìṣúná tí ó kan àwọn aṣòfin yìí bí wọ́n ṣe sọ pé bí wọ́n tún ṣe fẹ́ ṣe àfikún léyìí tí wọ́n sọ pé ó fẹ́ lòdì sí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ àjọ SERAP àjọ tó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn láwùjọ àti àkóyawọ̀ ọrọ̀ ajé ni wọ́n sọ̀rọ̀ yìí o nínú ìwé ìròyìn New Telegraph tó jáde fún tòní náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ kan yìí tí àwọn ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ àwọn yẹn ní Societies of Engineers tí wọ́n sọ gómìnà Akpabio Mákindé Ayédàtiwa wà níbi tí wọ́n ti yan obìnrin kan Margaret Ògúntọ́lá gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NSA ìyẹn Nigeria Society of Engineers ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún márùndínláàádọ́rin tí wọ́n ti dá a sílẹ̀. nínú ìwé ìròyìn ní Telegraph náà ni mo ti rí àkọlé eléyìí lórí ìdìbò tí ó ń bọ̀ ní ọdún 2027 ni àwọn ẹgbẹ́ alátakò ni wọ́n tún ti jẹ́jẹ́ ète wọn wípé àwọn sì wà lórí ẹgbẹ́ kan tí àwọn fẹ́ dá sílẹ̀ o láti gbógun ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ọdún 2027 ìyẹn nínú ìdìbò tí ó wáyé ní ọdún náà. inú ìwé ìròyìn New Telegraph tó jáde fún tòní ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. inú ìwé ìròyìn This Day náà ni mo ṣe wà àjọ NAFDAC èyí tí a mọ̀ sí National Agency for Food and Drug Administration ti gbé ìgbésẹ̀ láti gbójú àágan sí bí àwọn ọ̀dọ́ ṣe ṣàmúlò oògùn olóró láàárín ara wọn. ìpínlẹ̀ Èkó ni mo tún balẹ̀ bàgẹ́ sí o níbi tí wọ́n ti sọ pé iná ọmọ rárá iná tí ò mójú ẹni tó dáa wọ́n ní ó ti mú ilé alájà mẹ́wàá kan tí ó jẹ́ ti iléeṣẹ́ Mandilas ní ìlú Èkó. ìwé ìròyìn New Telegraph mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. 100 ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n fi ilẹ̀ Amẹ́ríkà ṣe bùgbé ni wọ́n ń bọ̀ wá sí ìpínlẹ̀ Abia fún ìwòsàn ọ̀fẹ́ tó jẹ́ ti ìta gbangba. gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ni ó ti sọ̀rọ̀ wípé òun sì mọ̀ dájú yẹ́kẹ́yẹ́kẹ́ wípé àwọn gbógun ti ebi ọ̀gbàgbà fọwọ́mẹ́kẹ́ ní ìpínlẹ̀ àwọn o bákan náà ni àwọn sì tún mú kí ètò ẹ̀kọ́ pé kí ó tún ṣẹnu rí dáadáa ní ìpínlẹ̀ Bauchi o nínú ìwé ìròyìn ní Telegraph ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ ní o. ìròyìn èyí tí màá fi máa kàdé nínú ìwé ìròyìn This Day òun ló ní alága fún ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ lórí ètò ìṣúná fún iléeṣẹ́ ààrẹ Táíwò Oyèdélé ti ní ìjọba àpapọ̀ yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ láti dẹ́kun máa gba owó tó kéré sí iye tó yẹ kí wọ́n gbà fún owó orí ìyẹn nuisance taxes. mínísítà nígbà kan rí fún ọ̀rọ̀ iléègbé àti ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè yìí Fáṣọlá tí tún ṣe gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ ni ó ti sọ̀rọ̀ wípé owó tí òun gbà gẹ́gẹ́ bí owó ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ láti ìgbà tí òun ti kúrò ní ìṣèjọba gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó pé owó òun jẹ́ 577,000 naira lóṣooṣù. Fáṣọlá ló ṣàfọ̀mọ́rọ̀ yìí o nínú ìwé ìròyìn New Telegraph tó náà jáde fún tòní. èmi ti ré kọjá sínú ìwé ìròyìn Blueprints. ìjọba àpapọ̀ ń retí àbájáde ìwádìí ìjìnlẹ̀ lórí ìbúgbàmù tó wáyé ní ìlú Ìbàdàn. èmi náà ti ré kọjá o sínú ìwé ìròyìn Leadership tó náà jáde fún tòní ìwé ìròyìn Aṣíwájú nù níbi tí wọ́n ti sọ̀rọ̀ lórí owó ìrànwọ́ yíyọ bí wọ́n ṣe sọ nìyẹn nínú ìwé ìròyìn Leadership gbàgàdà ní àkọlé ọ̀hún o tí wọ́n ti sọ ọ̀rọ̀ kan lórí owó ìrànwọ́ tí wọ́n yọ tí wọ́n sọ pé pẹ̀lú bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ yìí pé lẹ́yìn oṣù 5 lórílẹ̀‐èdè yìí o pẹ̀lú bí ìjọba àpapọ̀ náà bí wọ́n tún ṣe gbé àwọn palliative lọ́tún palliative kalẹ̀ tí owó rẹ̀ tó 72 billion naira ìyẹn bílíọ̀nù lọ́nà 22 náírà wọ́n ní gbogbo eléyìí kò mà tán ìṣẹ́ àti òṣì láwùjọ wa. ìwé ìròyìn Leadership ni ó kọ àkọlé yìí láàárọ̀ òní. ẹbí Alkadriya mo rò pé ó rántí àwọn ẹbí tí wọ́n gbé àwọn ẹbí orí ẹbí Alkadriya bẹ́ẹ̀ ni o gbóríyìn fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ọ̀pọ̀ ènìyàn ló sì tún gba òmìnira wọn ní ìlú Àbújá. nínú ìwé ìròyìn Leadership náà ni mo kúkú tún ṣì wà o
wọ́n ní òpópónà Zaria sí ìlú Kano wọ́n ní èèyàn mẹ́rìndínlógún ni wọ́n sọ pé wọ́n gbẹ̀mí mì níbi tí èèyàn mẹ́rin tí wọ́n sì farapa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ kan tí ó ṣẹlẹ̀ ní òpópónà ọ̀hún. lórí ọ̀rọ̀ òṣèlú òun ni èyí tí mo fẹ́ mú wáyé ti jẹ jáde. Òṣèlú ti kọjá, ẹ fọwọ́sowọ́pọ̀ láti gbé ìpínlẹ̀ Kebbi sókè. Gómìnà Idris ló sọ bẹ́ẹ̀ fún àwọn alátakò rẹ̀. Nínú ìwé ìròyìn leadership náà ni mo tún ti rí eléyìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kéèyàn lùfin ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí tí ẹgbẹ́ kan tí àjọ kan tí wọ́n pè ní Nigerian Broadcasting Commission NBC tí wọ́n gbé kalẹ̀ o. Ẹgbẹ́ àwọn olóòtú ìròyìn lórílẹ̀‐èdè yìí Editors Guild of Nigeria ni wọ́n ti gbóríyìn fún ìgbẹ́jọ́ onídàájọ́ Òfìlì Àjọmọ̀gbòbíà lórí bí ó ṣe dá ẹjọ́ kan láìpẹ́ yìí lórí nǹkan kan tó ṣẹlẹ̀ lórí bí wọ́n ṣe sọ pé iléeṣẹ́ tẹlifíṣàn kan lùfin ìgbóhùnsáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Abia lórí tẹlifíṣàn ABN TV a máa jẹ́ kẹ́ mọ̀ bí ìròyìn ọ̀hún ṣe jẹ́ tí abádé abala ọ̀hún. Inú ìwé ìròyìn leadership náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Ẹ gbà wá láàyè láti sin bàbá Pa Akínkúnmi, ẹni tí ó ṣe àsíá orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ẹbí rẹ̀ ni wọ́n ké gbàjarè. Àjọ tó ń rí sí ìpèníyè oògùn àti oúnjẹ nílẹ̀ yìí NAFDAC ni wọ́n sọ pé wọ́n ti gbé àwọn ìlànà tuntun kan kalẹ̀ lórí bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń lo oògùn olóró nílòkulò lórílẹ̀-èdè yìí o. Inú ìwé ìròyìn leadership náà ni àkọlé eléyìí wà láàárọ̀ òní. Ìwé ìròyìn Blueprint òun náà ni mo ṣe ń kà báyìí. Ní ìpínlẹ̀ Edo, ẹgbẹ́ APC NWC kò ní agbára àti àṣẹ láti sọ bí ètò ìdìbò abẹ́lé ṣe máa rí. Lukman ló sọ bẹ́ẹ̀. Nínú ìwé ìròyìn leadership tó náà tún jáde fún tòní ni àkọlé ilé náà tún wà níbi tí àwọn onímọ̀ ni wọ́n ti bu ẹnu àtẹ́lu àgbéyẹ̀wò owó tuntun kan tí wọ́n sọ pé wọ́n ń ṣàmúlò rẹ̀ ní ẹ̀ka iléeṣẹ́ mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí wọ́n ní torí kíni látàrí bí àwọn ilé tí wọ́n tiẹ̀ ní ọ̀kà tí wọ́n fi ń ka iye náà tí wọ́n ń lò ìyẹn mítà lóríṣiríṣi bí wọ́n ṣe sọ pé wọ́n ti tó mílíọ̀nù 7 ó lé ìgbọ̀njẹ̀ mẹ́ta 7.3 million àwọn èèyàn ni wọ́n kọ́ ṣe kọ́ nìyẹn nínú ìwé ìròyìn leadership tó náà jáde fún tòní. NANS APC mọ́rọ̀ ààrẹ Tinubu láti ṣe àtúnṣe sí ètò ẹ̀yáwó èyí tí báńkì Wema tí wọ́n gbé kalẹ̀. Inú ìwé ìròyìn leadership ọ̀hún náà ni mo kútú ṣe wà tí màá ti máa mú kókó tí ń fi káàdì gbogbo ìlẹ̀ láàárọ̀ èkó tó lè pa sí abala kẹsẹ̀pẹ̀ lórí owó ìrànwọ́ yíyọ. Ìjọba ìpínlẹ̀ Yobe ni wọ́n sọ pé wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ tí wọ́n sọ pé yóò mójútó bí wọ́n ṣe máa pín owó tí yóò jẹ́ bí owó ìdẹ̀rùn fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Yobe ọ̀hún. Inú ìwé ìròyìn leadership tó jáde fún tòní ni àkọlé ilé ìwà tó ń ranjú mọ́ mi láàárọ̀ òní o. Tó wá ti ka àwọn kókó tó jẹyọ nínú àwọn ìwé ìròyìn fún ti tòní jáde. Ẹ jẹ́ ká dókè lọ́rùn fún ìpolówó ọjà kí a tó wá bọ́ sí àárín gbùngbùn ìròyìn náà. tó ẹ ṣe. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntò àrèdè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895.
tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism24 TV jígí alára rédíò a máa retí yín o. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prism 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prism 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún tí a ti lọ fún ìpolówó ọjà. Ẹ jẹ́ kí a wá bọ́ sí àárín ìkùnkùndùn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Èmi ni màá bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ mi. Inú ìwé ìròyìn Blueprint ni mo dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn náà. Inú ìwé ìròyìn Blueprint ni mo dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ń retí àbájáde ìwádìí ìjìnlẹ̀ lórí ìbúgbàmù tó wáyé ní ìlú Ìbàdàn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń dúró de ìwádìí ìjìnlẹ̀ sí ohun tó ṣokùnfà ìbúgbàmù tó wáyé ní ìlú Ìbàdàn ní ọjọ́ 14 oṣù kìíní ọdún yìí. Mínísítà fún ìdàgbàsókè ohun àlùmọ́ọ́nì Dókítà Délé Aláké sọ pé nínú ìbúgbàmù tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ní agbègbè Dẹ̀jọ́ Oyèlẹ́sẹ̀ Bódìjà Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn ènìyàn 5 ti gbẹ́mìí mì, ọ̀pọ̀lọpọ̀ farapa yánnayànran tí ilé tó tó 60 sì ṣègbé ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ìròyìn tó jáde lọ́jọ́ Àìkú, mínísítà náà ní ìjọba àpapọ̀ ń dúró de àbájáde tí wọ́n ṣe sí ìṣẹ̀lẹ̀ láabi náà. Igbákejì fún Aláké lórí ètò ìròyìn Ṣẹ́gun Tọ́mọrí sọ èyí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan ní ìlú Àbújá. Ó ní ẹ̀ka náà yóò máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn elétò ààbò láti wá nǹkan tó fa ìṣẹ̀lẹ̀ náà àti láti fi ohun gbogbo sípò kí irú ìṣẹ̀lẹ̀ báyìí má bàa wáyé mọ́. Ààrẹ Bọ́lá Tinubu ló pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní kété tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní èyí tí Délé Aláké wà níkàlẹ̀ láti bá gómìnà Ṣèyí Mákindé kẹ́dùn. Ẹ lọ gba báláǹsì tó kó ìròyìn yẹn ní ojú ìwé àkọ́kọ́ àti ìkarùn-ún nínú ìwé ìròyìn Blueprint. Bí wọ́n ṣe ń gba báláǹsì láti ọ̀dọ̀ tiẹ̀ ń bẹ̀ náà ni èmi náà wọnú ìwé ìròyìn ní Telegraph tóun náà jáde fún tòní lọ. Níbẹ̀ náà ni mo ti tajú kan rí àkọlé kan tí wọ́n kọ síbẹ̀ níbi tí ẹgbẹ́ Arewa Consultative Forum níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé gbogbo ọ̀nà tí wọ́n fi fẹ́ gbé báǹkì àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà Central Bank of Nigeria àti Federal Airport Authority of Nigeria FAN bí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ gbé àwọn ọ́fíìsì kan tí ó ṣe gbòógì ńbẹ̀ lọ sí ìlú Èkó. Ẹgbẹ́ Arewa Consultative Forum sọ̀rọ̀ wọ́n ní ète láti dẹ́yẹ sí ìdàgbàsókè ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni. Wọ́n tún sọ̀rọ̀ wípé àwọn fẹ́ kí ìjọba àpapọ̀ àti ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí pé kí wọ́n dá irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ kọ́ o. Ẹgbẹ́ Arewa Consultative Forum ACF ni wọ́n ti ké gbàjarè o lórí èròǹgbà kan láti ṣí àwọn ẹ̀ka kan tó ṣe gbòógì nílé ìfowópamọ́ àgbà ilẹ̀ wa ìyẹn Central Bank of Nigeria àti iléeṣẹ́ tí ó ń rí sí ọkọ̀ òfurufú nílẹ̀ wa Federal Ministry of Aviation Federal Airport Authority of Nigeria bí ó ṣe fẹ́ ṣí wọn ní ipò padà sí apá àbòmí lórílẹ̀‐èdè yìí o. Wọ́n ní ète láti lè dẹ́yẹ sí ìdàgbàsókè apá àríwá orílẹ̀‐èdè yìí ni o. Ẹgbẹ́ náà Arewa Consultative Forum ACF nínú àtẹ̀jáde kan láti ẹnu ọ̀jọ̀gbọ́n Tukor Mohammed bàbá ti ṣe akọ̀wé ìkéde gbogbogbò ẹgbẹ́ náà ni ó sọ wípé láìpẹ́ yìí ni àwọn aláṣẹ báǹkì àgbà ilẹ̀ wa kéde èròǹgbà wọn láti gbé àwọn ẹ̀ka kan tó ṣe gbòógì nílé ìfowópamọ́ náà láti ìlú Àbújá lọ sí ìlú Èkó lẹ́yìn tí ó sì mú kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí fọnmú lórí ọ̀rọ̀ náà pàápàá jùlọ àwọn èèyàn láti apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ pé ìgbésẹ̀ náà yóò ṣe àkóbá fún wọn gidigidi. Inú ìwé ìròyìn New Telegraph tó jáde fún tòní ni mo ti rí àkọlé eléyìí láàárọ̀ òní. Ní ìwé ìròyìn Blueprint náà ni mo ṣe wà. Ẹbí Alkadriya kò rántí àwọn ẹbí ẹbí tó la nǹkan kọjá. Ẹbí Alkadriya gbóríyìn fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Ọ̀pọ̀ ènìyàn ló gba òmìnira wọn padà ní ìlú Àbújá. Ẹbí Alkadriya ni wọ́n ti fi ìdùnnú ọkàn wọn hàn àti ìdúpẹ́ hàn ẹbí Alkadriya ni wọ́n ti fi ìdùnnú ọkàn àti ìdúpẹ́ wọn hàn lórí dídásílẹ̀ tí wọ́n dá àwọn ọmọbìnrin wọn márààrún tí wọ́n jí gbé ní ọjọ́ kejì oṣù kìíní ọdún 2024 ní ilé wọn ní agbègbè Buhari ní ìlú Àbújá sílẹ̀.
ọ̀rọ̀ tí ẹbí náà sọ ní ọjọ́ àìkú ni pé àwọn ń rí àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé wọ́n ní ọkàn tó dára. Ó ní òun wá ń kọ ìwé láti fi ìdùnnú ọkàn òun hàn sí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tí ó sì ní pé àdúrà àwọn ti gbà, àwọn ọmọbìnrin ẹbí òun márààrún ti dé ní àlàáfíà láti bùbá àwọn ajínigbé. Ẹbí Alkadriya tó ń dúpẹ́ bákan náà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà lórí àdúrótì wọn tí kò lábàwọ́n, tí wọ́n sì tún gbà á ládùúrà pé ààbò àti ìṣọ́ Elédùmarè yóò dájú lórí gbogbo ọmọ ilẹ̀ yìí. Ó tẹ̀síwájú pé ọpẹ́ òun kò lópin lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè yìí. Ó ní ọpẹ́ òun tó kọjá sọ́dọ̀ àwọn elétò ààbò tí wọ́n ṣiṣẹ́ lọ́sàn-án àti lóru lórí dídòòlà ẹ̀mí àwọn ọmọ náà. Àwọn ọmọ náà ló gba òmìnira wọn ní ọjọ́ àbámẹ́ta ní nǹkan bí aago 11:30 lálẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe sọ. Ìròyìn yìí àti àwọn mìíràn òun ló ṣẹ́kù sí inú ìwé ìròyìn Blueprint. Ẹ lọ parí ẹ̀ ní ojú ìwé kìíní àti ìkeje nínú ìwé ìròyìn náà. Kó tiẹ̀ tó di pé wọ́n parí ẹ̀ inú ìwé ìròyìn ní Telegraph náà ni mo tún gbé yín wọ̀ báyìí o. Níbẹ̀ náà ni àjọ SERA àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó ogún níye o ni wọ́n ti ń sọ fún ilé ẹjọ́ kan ní ìlú Àbújá wípé kí wọ́n dá Akpabio tí ṣe ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin lọ́wọ́kọ̀wọ́ àti Abbas Tajudeen tí ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin pé kí wọ́n dá wọn lọ́wọ́kọ̀wọ́ lórí bí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ ṣe àfikún owó tí wọ́n pìyàmọ́ fún àwọn aṣòfin lórílẹ̀‐èdè nínú àbá ètò ìṣúná ọdún 2024. Ilé ẹjọ́ tó ga jùlọ tó fìkàlẹ̀ sílùú Àbújá ni wọ́n ti rọ̀ wípé kí wọ́n dá ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio àti abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas lọ́wọ́kọ̀wọ́ láti lè má fi ìfẹ́ tara wọn nìkan ṣe àfikún owó tí wọ́n pìyàmọ́ fún àwọn aṣòfin, ìyẹn láti owó tí ó tó bílíọ̀nù mẹ́tàdínnígba náírà, ìyẹn 197 billion naira bí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ ṣàfikún ẹ̀ sí 344 billion naira, ìyẹn bílíọ̀nù ọ̀ọ́dúnlé-ogójì ó lé mẹ́rin, léyìí tí wọ́n sọ pé yóò jẹ́ owó tí ó pọ̀ jù láti àsìkò tí ìṣèjọba àwarawa tí ó ti padà dé sí orílẹ̀-èdè yìí láti ọdún 1999 tá a ti ń bá bọ̀. Ìbéèrè yìí náà ni ó wá láti ọ̀dọ̀ àjọ tí ó ń jà fún ẹ̀tọ́ àwùjọ àti ìkóyàwó ọrọ̀ ajé, ìyẹn Social Economic Rights and Accountability Project SERA, àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí bí ogún tí ọ̀rọ̀ náà tí ó ká lára o tí wọ́n sì ń béèrè ọ̀rọ̀ náà nítorí ara wọn àti lọ́wọ́ gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin, aṣojúṣòfin ọ̀hún àti aṣòfin. Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé àwọn aṣòfin náà ni wọ́n ti sún owó tí wọ́n pe àwọn fún wọn láti 197 billion naira tí ààrẹ Tinubu tí ó dá làbá fún wọn nínú àbá ètò ìṣúná ọdún 2024 náà sí owó kan tí ó tó 344 billion naira. Ní àkótán gbogbo ẹ̀ wọ́n ní àwọn aṣòfin náà ni wọ́n sọ pé wọ́n ó yọ owó tí ó tó 514 billion naira nínú owó àbá ètò ìṣúná ọdún 2024 tí ó bá jẹ́ pé ó rí bí wọ́n ṣe fẹ́. Àwọn aṣòfin bákan náà ní ọdún 2023 ni wọ́n sọ pé wọ́n ṣerú nǹkan báyìí tí wọ́n ṣe àfikún ohun tí wọ́n pìyàmọ́ fún wọn nínú àbá ètò ìṣúná nígbà náà, ìyẹn láti 169 billion naira sí owó tí ó tó 223 billion naira. Inú ìwé ìròyìn New Telegraph tó jáde fún tòní ni mo ti rí àkọlé eléyìí láàárọ̀ òní. Jẹ́ kí n sáré fi àwọn kókó ìgbà nídìí kí n tó kúrò nínú ìwé ìròyìn Blueprint. Lórí ọ̀rọ̀ òṣèlú ti kọjá, ẹ fọwọ́sowọ́pọ̀ láti gbé ìpínlẹ̀ Kebbi sókè. Gómìnà Idris òun ló sọ bẹ́ẹ̀ fún àwọn alátakò rẹ̀. Ẹ gbà wá láàyè láti sin bàbá pa Akínkúnmi, ẹni tí ó ṣe àsíá orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ẹbí rẹ̀ ké gbàjarè. Ní ìpínlẹ̀ Edo, ẹgbẹ́ APC NWC kò ní agbára àti àṣẹ láti sọ bí ètò ìdìbò abẹ́lé ṣe máa rí. Lukman òun ló sọ bẹ́ẹ̀. NANS APC rọ ààrẹ Tinubu láti ṣe àtúnṣe sí ètò ẹ̀yáwó èyí tí báńkì Wema tó gbé kalẹ̀. Èmi náà láwọn àjọmọ̀ kan nínú ìwé ìròyìn ní Telegraph kó tó di pé a tún rí kọjá sínú ìwé ìròyìn tó kàn lórí ọ̀rọ̀ ìdìbò tí ó wáyé ní ọdún 2027. Ẹgbẹ́ àwọn ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè yìí ni wọ́n ti sọ èròǹgbà wọn láti pa ìmọ̀ wọn pọ̀ tako ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò tí yóò máa wáyé ní ọdún 2027. Bákan náà wọ́n ní iná ojó ilé alájà mẹ́wàá kan tí ó jẹ́ ti Mandilas ní ìlú Èkó. Gómìnà ìpínlẹ̀ Bauchi náà Bala Muhammed ó náà sọ̀rọ̀ wípé
àwọn ò borí ìṣẹ́ àti òṣì ní ìpínlẹ̀ náà. Bákan náà ni àwọn mú kí ètò ẹ̀kọ́ kí ó ṣẹnu re ní ìpínlẹ̀ ọ̀hún. Fáṣọlá náà tún sọ̀rọ̀ níbi tí ó ti sọ̀rọ̀ pé owó tí òun gbà gẹ́gẹ́ bí owó olóṣooṣù lẹ́yìn tí òun ti fẹ̀yìntì gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Èkó pé owó ọ̀hún 577,000 ní o bí ó ṣe wà nínú ìwé ìròyìn New Telegraph tó jáde fún tòní náà nìyẹn o. ẹ jẹ́ kí èmi máa rékọjá sínú ìwé ìròyìn this day. Àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ológun ni wọ́n ti dóòlà àwọn tó lùgbàdì ìjínigbé. Àgbáríjọ àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ológun ilé wa ni wọ́n ti dóòlà ẹ̀mí ẹni tí wọ́n jí gbé ní Zumawan àti Sagwari Estate layout ní Buhari òpópónà pápákọ̀ òfurufú ní ìlú Àbújá. Bákan náà lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́fà ni àwọn agbésùmọ̀mí yìí tó ṣẹ́yọ ní Niger, pàápàá jùlọ àwọn agbègbè tí wọ́n mú létí ìpínlẹ̀ Kaduna níbi tí wọ́n ti pa ẹnìkan tí wọ́n sì gbé àwọn 21 mìíràn lọ. Ní àsìkò kan náà, First Commander of Operation Wide Stroke CPWS Major General Sunday Igbinawa ló ti fi léde pé ikọ̀ náà ló ti fara ṣoko nígbà tí wọ́n gbọ́ ìkọlù tó wáyé fún àìmọye wákàtí láti ọwọ́ àwọn Fúlàní ní ìjọba ìbílẹ̀ Àgálò ní ìpínlẹ̀ Benue ní Ọjọ́bọ̀. Àwọn tí wọ́n gba òmìnira ní Buhari jẹ́ àwọn ọmọbìnrin Naheba 5 tí wọ́n gbé ní Sagwari Estate Buhari ní ọjọ́ kejì oṣù kínní. Àwọn jàǹdùkú tó jí wọn gbé ti gbẹ̀mí ènìyàn 3 mìíràn tí wọ́n sì ń béèrè fún owó ìtúsílẹ̀ tó jẹ́ 700 million naira láti fi wọ́n sílẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìlú Àbújá SP Josephine Ade tí ó gba ọ̀rọ̀ ẹnu kọmíṣánná Haruna Gabu sọ pé ìgbòmìnira wọn ni wọ́n fi léde fún àwọn oníròyìn ní ìlú Àbújá ní àná. Ó ní àwọn tí wọ́n dóòlà lágbègbè Igbó Kájúrò ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti wà pẹ̀lú àwọn ẹbí wọn báyìí. Ìròyìn yẹn ó sì pọ̀ síwájú sí ẹ̀ka tán nínú ìwé ìròyìn This Day ní ojú ìwé 13. Èmi náà ti mérè tètè lọ sínú ìwé ìròyìn Leadership tó jáde fún tòní o. Níbẹ̀ náà ni mo ti rí ìròyìn kan tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ yíyọ tí wọ́n yọ lórílẹ̀‐èdè láìpẹ́ yìí, níbi tí wọ́n ti kọ ìròyìn kan síbẹ̀ o wípé lẹ́yìn oṣù 5 tí wọ́n sọ pé wọ́n ti yọ owó ìrànwọ́ náà tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí sì ti ṣètò owó kan tí wọ́n sọ pé ó tó bílíọ̀nù 72 náírà gẹ́gẹ́ bí ohun ìdẹ̀rùn fún àwọn ọmọ orílẹ̀‐èdè yìí. Wọ́n ní ìṣẹ́ àti òṣì kò fi àwùjọ wa sílẹ̀ o. Ìpínlẹ̀ 36 tó wà lórílẹ̀‐èdè yìí ni wọ́n sọ pé wọ́n gba àpapọ̀ owó tí ó tó bílíọ̀nù 72 ọ̀hún láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí nínú oṣù kẹjọ ọdún 2023 láti lè pèsè àwọn nǹkan ìdẹ̀rùn fún àwọn èèyàn wọn o látàrí ìnira tí ó jẹyọ tí yọ owó ìrànwọ́ epo bẹntiró tí ó mú dání lórílẹ̀‐èdè yìí látìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ náà. Wàyí o, lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti wá yọ̀ǹda owó yìí lẹ́yìn tí ó ti pé oṣù 5 báyìí, wọ́n ní àwọn gómìnà láwọn ìpínlẹ̀ ni wọn kò tí ì rí ojú ṣe àlàyé bí wọ́n ṣe ná owó yìí o tàbí láti lè fi ẹ̀rí máa jẹ́mi nìṣó bí wọ́n ṣe ná owó náà fún gbogbo aráyé rí. Àwọn ohun ìdẹ̀rùn yìí ni wọ́n sọ pé wọ́n pe amọ̀ láti ṣe àmúlò rẹ̀ kí ó bá lè mú àdínkù bá bí orí ṣe ń ta àwọn ọmọ orílẹ̀-èdè yìí látàrí yíyọ owó ìrànwọ́ náà, pàápàá jùlọ àwọn tí kò rí jáde láwùjọ rárá. Wáyé o, àbọ̀ ìwádìí kan ni ó ṣe àlàyé wípé àwọn owó yìí ni ó jẹ́ èyí tí wọ́n ná nínàkúnà tí wọ́n ṣe báṣubàṣu tí ó sì jẹ́ èyí tí wọ́n darí ẹ̀ gba ọ̀nà bòmíì lọ. Àwọn orílẹ̀-èdè yìí ni wọ́n ti wá ń lálàṣe o látàrí àwọn ìnira nítorí pé wọ́n sì ń jàjàgbùdù àti gbé ìgbé ayé ìrọ̀rùn látàrí ọ̀wọ́n gógó oúnjẹ àti àwọn nǹkan tí ó ń fi ojoojúmọ́ lọ sókè tí ó di gọbọi ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Tí a bá fẹ́ kàrò ìyẹn tán, inú ìwé ìròyìn Leadership tó jáde fún tòní lójú ọ̀rọ̀ kẹrin lẹ́tì lè rí láàárọ̀ òní o. Àwọn ẹgbẹ́ kan fi ẹ̀sùn kan ọ̀gá àgbà fún fásitì Edo ìyẹn Vice Chancellor pé ìgbà àti àkókò rẹ̀ lórí ipò náà ti ré kọjá látàrí làásìgbò tó ń ṣẹlẹ̀ ní fásitì Edo ní Uzaru Etako West lórí ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀gá àgbà fún fásitì náà Professor Emmanuel Aluyo pé ó ti lò kọjá sáà rẹ̀ gẹ́gẹ́ bí adarí ilé ẹ̀kọ́ náà. Sáà kejì ọ̀gá àgbà yìí ló ti tẹnubodò ní ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2023 lẹ́yìn tí ó ti lo ọdún 8. Láti ìgbà náà ló ti kọ̀ jálẹ̀ láti kúrò ní ọ́fíìsì yìí, èyí tí ó sì ń fa ìkùnsínú
láàrin àwọn òṣìṣẹ́ tí ó sì ti ń fa ọ̀wọ́ iṣẹ́ sẹ́yìn. Ẹgbẹ́ kan tí ó ń jẹ́ the Edo Consciousness TEC sọ pé àwọn mọ̀ pé ìjókòó àlùyọ ló lòdì sí ìwé àti ìlànà èyí tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn fásitì lórílẹ̀‐èdè yìí National Universities Commission NUC tó ṣe àgbékalẹ̀ rẹ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé lópin ọ̀sẹ̀ láti ẹnu alága ọ̀gbẹ́ni Johnny Ogbode. Ó ní jíjókòó tí ọ̀gá àgbà náà sì ń jókòó sí ọ́fíìsì rẹ̀ lẹ́yìn tí sáà rẹ̀ ti tẹnubodò ló lòdì sí òfin. Àwọn ẹgbẹ́ náà wá ń pe àwọn àjọ tí ọ̀rọ̀ náà kàn láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Wọ́n tẹ̀síwájú pé lẹ́sìn máa ló fà á ṣó ti tán ni. Wọ́n tẹ̀síwájú pé àlùyọ ló ti mú kí ó ṣòro fún àwọn ìgbìmọ̀ tó ń tukọ̀ iléèwé náà láti rí ènìyàn yàn sí ipò adelé kí wọ́n tó gbé ìgbésẹ̀ fún wíwá ọ̀gá àgbà mìíràn. Ògbódè ní àlùyọ ló ti ń gbé ìgbésẹ̀ tí kò bójúmu láti fìtìnà tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí ó kún ojú òṣùwọ̀n fún ipò yìí láti gba ipò náà lọ́wọ́ rẹ̀. Ẹ parí ìròyìn yẹn nínú ìwé ìròyìn This Day ní ojúwèé 13. Inú ìwé ìròyìn leadership náà ni èmi náà tún wà bàbá yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iná mọ̀nàmọ́ná náà ní eléyìí ló tún bá dé o. Wọ́n ní àwọn onímọ̀ ni wọ́n ti bu ẹnu àtẹ́lu ìlànà owó kan ìyẹn àgbéyẹ̀wò ìlànà owó kan bí wọ́n ṣe sọ pé àwọn tí wọ́n tiẹ̀ ní ẹ̀rọ mítà tí wọ́n fi ń ṣe òdiwọ̀n iná ńlé wọ́n ní wọ́n bu ẹnu àtẹ́lu ìlànà owó tuntun náà bí àwọn èèyàn tí wọ́n ní mítà ńlé bí wọ́n ṣe sọ pé lórílẹ̀‐èdè yìí wọ́n ti wọ 7.3 million àwọn èèyàn tí wọ́n ní wọn ní mítà ńlé. Àwọn onímọ̀ ni wọ́n ti bu ẹnu àtẹ́lu àgbéyẹ̀wò ìlànà kan tí wọ́n fi san owó tí iléeṣẹ́ mọ̀nàmọ́ná gbé kalẹ̀ tí wọ́n pè ní multi-year tariff order láti ọwọ́ iléeṣẹ́ Nigeria Electricity Regulatory Commission NERC pẹ̀lú bí ìdàgbàsókè náà bí ó ṣe ń mú awuyewuye lọ́wọ́ láàrin àwọn tí ọ̀rọ̀ kàn níléeṣẹ́ mọ̀nàmọ́ná ilẹ̀ wa lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ náà ni ó ti dá lórí bí iléeṣẹ́ náà bí kò ṣe lè pèsè ẹ̀rọ tí ó ń ṣe òǹkà ìyẹn mítà èyí tí ó tó fún àwọn oníbàárà wọn. Èyí ló tún ṣe àfihàn bí kò ṣe sí owó tí ó tó àti bí wọn kò ṣe rí owó tí ó tó ná bí wọn kò ṣe rí owó tí ó tó ná sí ẹ̀ka náà léyìí tí ó ti ṣe okùnfà àlàfo lójúnà àti pèsè àwọn ohun tí ó wúlò níléeṣẹ́ tí ó pèsè iṣẹ́ mọ̀nàmọ́ná náà ìyẹn Nigeria Electricity Supply Industry NESI. Ohun tí iléeṣẹ́ NERC ìyẹn National Electricity Regulatory Commission tí wọ́n ń béèrè fún àwọn iléeṣẹ́ apínná mọ̀nàmọ́ná náà tí wọ́n tún mọ́kànlá ni wọ́n sọ pé ó ti mú kí ìlànà owó sísan náà kí ó fò sókè o ní ìlọ́po méjì owó tí àwọn oníbàárà ń san tẹ́lẹ̀. Wọ́n ní kódà ohun tí ìjọba àpapọ̀ tún sọ ni wípé àwọn yóò gbé lára ẹrù owó náà tí àwọn oníbàárà yóò san fún ọdún 2024 ṣùgbọ́n tí ó jẹ́ pé gbogbo eléyìí náà wọ́n sì ń wò pé bí ó ṣe jẹ́ ní irú àsìkò yìí pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe wá fẹ́ gbé ẹrù owó tí ó tó 1.6 trillion naira ní ẹ̀ka náà owó tí wọ́n pè amọ̀ fún iléeṣẹ́ Nigerian Bulk Trading Company nínú ètò ìṣúná ọdún 2024 ni ó ṣe àfihàn wípé bílíọ̀nù lọ́nà 450 billion naira ni wọ́n ṣètò fún owó ìrànwọ́ lẹ́ka náà léyìí tí ó túmọ̀ sí wípé ìjọba àpapọ̀ yóò tún nílò àti ṣètò owó náà láti ọwọ́ ara wọn tàbí ní ọjà àgbáyé ni. Inú ìwé ìròyìn leadership tó jáde fún tòní ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Gómìnà Akpabio, Mákindé àti Ayédàtiwá wà níbi tí wọ́n ti yan obìnrin kan Margaret Oguntala gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NSC ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ Nigeria Society of Engineers fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún 95 tí wọ́n ti dá a sílẹ̀. Àjọ NAFDAC ìyẹn National Agencies for Food and Drug Administration ti gbé ìgbésẹ̀ láti gbójú àágan sí bí àwọn ọ̀dọ́ ṣe ń ṣàmúlò oògùn olóró láàrin ara wọn. 60 ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó tó fi ilẹ̀ Amẹ́ríkà ṣe bùgbé ni wọ́n ń bọ̀ wá sí ìpínlẹ̀ Abia fún ìwòsàn ọ̀fẹ́ tó jẹ́ ti ìta gbangba. Alága fún ìgbìmọ̀ kan tó gbé kalẹ̀
tí wọ́n gbé kalẹ̀ lórí ètò ìṣúná fún iléeṣẹ́ ààrẹ Táíwò Oyèdélé ti ní ìjọba àpapọ̀ yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ láti dẹ́kun máa gba owó tó kéré sí iye tó yẹ kí wọ́n gbà fún owó orí ìyẹn nuisance taxes. Ṣé Koko ṣe kò ní. Mo sì ń jẹun fún àwọn kókó ilé náà bí wọn náà ṣe fún àwọn kókó tibẹ̀. Àjọ tí ó ń rí sí bí wọ́n ṣe ń ṣe òdiwọ̀n bí a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn Nigerian Broadcasting Commission yẹn lórí àwọn ìlànà kan tí wọ́n gbé kalẹ̀ pé ẹ gbọ́dọ̀ sọ ìyẹn NBC kò ẹgbẹ́ àwọn olóòtú ìròyìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti gbóríyìn o fún ìdájọ́ kan tí onídàájọ́ Òfìlè Àjùmọ̀gbòbíà tí ó sọ pé ó gbé kalẹ̀ o ìyẹn lórí ẹjọ́ kan tó wà nílé ẹjọ́ láìpẹ́ yìí wọ́n ní àjọ náà National Guilds of Editors ni wọ́n sọ pé wọ́n ti gbóríyìn fún ìgbẹ́jọ́ onídàájọ́ Rita Àjùmọ̀gbòbíà àti ilé ẹjọ́ tó ga jùlọ nílùú Àbújá o bí wọ́n ṣe sọ pé wọ́n declare pé ẹjọ́ náà tiẹ̀ pé kíní ọ̀hún ò tiẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ o ìyẹn àwọn abala kan nínú ìwé òfin iléeṣẹ́ tí ó rí sí ètò ìròyìn lórílẹ̀‐èdè yìí níbi tí ó ti sọ pé kí wọ́n máa gbé àwọn òfin kan sílẹ̀ fún àwọn iléeṣẹ́ tó ń gbòǹ sáfẹ́fẹ́ o wípé ó ní òdiwọ̀n kan tí wọ́n gbọ́dọ̀ sọ lórí afẹ́fẹ́ o pàápàá jùlọ bí wọ́n ṣe sọ pé wọ́n yabo iléeṣẹ́ tẹlifíṣàn kan láìpẹ́ ìyẹn ABN TV tó wà nílùú Umuahia nígbà tí wọ́n sọ pé wọ́n ń ṣe ètò kan lọ́wọ́ ní orí tẹlifíṣàn tí wọ́n ti sọ pé wọ́n wá fi ọlọ́pàá halẹ̀ mú àwọn òṣìṣẹ́ tí wọ́n wà níléeṣẹ́ tẹlifíṣàn wò nínú ìwé ìròyìn leadership ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ ní. Bákan náà àjọ NAFDAC ni wọ́n sọ pé wọ́n ti gbé àwọn ìlànà kan kalẹ̀ o láti gbógun ti bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń lo oògùn olóró nílòkulò lórílẹ̀‐èdè yìí o ìkan náà tún wà ńbẹ̀ níbi tí gómìnà ìpínlẹ̀ Yobe níbi tí ó ti yan àwọn ìgbìmọ̀ kan tí wọ́n máa ṣe bí ètò owó ìdẹ̀rùn fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún o kí Ọlọ́run kí ó ṣàánú wa náà ní o ìròyìn eléyìí kò fi bẹ́ẹ̀ dùn mọ́ èèyàn nú wọ́n ní èèyàn mẹ́rìndínlógún ni wọ́n sọ pé gbẹ̀mí mi ò tí èèyàn mẹ́rin tí wọ́n sì farapa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ ní òpópónà Zaria sí ìlú Kano nínú ìwé ìròyìn leadership ni a ti fọ́ gbogbo àwọn kókó ọ̀hún tó kù láàárọ̀ òní ó ti tán lápá ọ̀dọ̀ tèmi bí. tó wọ́n ní ṣókí náà ní òun ní ọbẹ̀ oge níbí láti máa ṣẹ́rí padà wá sílé lórí kókó inú ìwé ìròyìn fún ti tòní ó dà ní pé ọ̀la náà láti ìpàdé wa. ẹ ṣe tẹ̀wá ń bẹ̀ ṣe ìgbẹ̀wọ̀ ẹ má wàá gbàgbé pé orí Twitter orí Instagram orí YouTube gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ pátápátá náà lẹ́tí olúwa wò báyìí o níkànnì Jígí Alára TV ẹ̀yẹn ṣáà ti tẹ̀ ti Jígí Alára TV náà ni o gbogbo ètò wa pátápátá náà lẹ́yìn láǹfààní àti wò àti àwọn eré ìtàgé lóríṣiríṣi ni o eré ìdárayá gbogbo ẹ̀ pátápátá lẹ́yìn láǹfààní àti wò lọ́fẹ̀ẹ́ lófò adúpẹ́ òkun Ọlọ́run ọba yóò máa ràn wá lọ́wọ́. ṣé wádìí èyí ló kọ́ tèmi jẹ́ ó dìgbà. Olúwafúnmiláyọ̀ Adesewo lórúkọ tèmi káfíńrì pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́.
Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Láti Prison 24 TV àtúngbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rù bayọ̀ lókè àkàtà ní àtúngbé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí.